business. Anyway, you imagine. Ẹ̀tọ́ àmì picture yìí. Nìyẹn. Àbí èyí ẹ ṣàánú mi ẹ̀yìn ṣé gbogbo ṣoṣo dá kí n fi ọmọ kékeré ara mi fáyé lẹ̀ báyìí jọ. Èmi dán ọmọ Richie ẹ jẹ́ ni máa fi ṣe ìrúbọ ìlọsíwájú gbèsè ayé mi tó bá tó lọ níyàwó tó lọ nọmọ tó ní bàbá tó níyà tó lábúrò bàbá gbogbo fámìlì wọn kọ́ clear kúrò lẹ́nu èmi fẹ́ jayé pẹ́ ní èmi ò lè kú ikú bá ti kú ikú lèmi gan tí mo wà sí ikú pamítì bó ṣe wà nìyẹn ọ̀rọ̀ yìí ti yé mi so ẹni tó wà nù kínní ìlọ́wọ́ kì í ṣiṣẹ́ yé lórí ọ̀dà kí ló bá dé ebè là ń sọ̀rọ̀ ń pa ẹ̀. tẹ̀lé tó bá jẹ́ pé tìyẹn náà kò sí wàhálà ẹ̀ ṣe ẹni tó jù lọ́dọ̀ yín fún mi wọ́n ti sọ fún mi iye tẹ́ máa ń gbà èmi náà dẹ̀ ti prepare everything wa. ṣe ẹni tó júwe fún yín ó ti lè pẹ́ tá a ti rí àwọn tí mo ti ṣiṣẹ́ fún. nǹkan ti change nǹkan ti wọ́n àwọn nǹkan tá a máa ń lò ti wọ́n ṣùgbọ́n economy ṣe rí àwọn nǹkan náà máa ń wọ́n ṣàgbà mi epo máa ń wọ́n gbogbo kan máa ń wọ́n òun náà ti wọ́n ni ṣàmà láti jókòó a máa tó sọ torí pé kí ni ọ̀rọ̀ ẹ̀mí lẹ́gbẹ́ wa ẹ̀ ṣe understand. Auntie, ẹ jẹ́ mo fẹ́ mi kọ́ ni. Kí ni bàbá yín? Ẹ má wọrí màá pè fún mi. Wọ́n ò gbé. Ó ti lọ lẹ́ẹ̀kan ni. Ok, ó ti lọ báyìí. Hello. Wáyé kí ló ń ṣẹlẹ̀? Mo ti wà ń gbòòrò báyìí sí big time ṣé mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti ń lọ. Mo ti dì ní gbogbo ẹrẹ́dì rẹ̀ dì ní yóò mọ̀ bẹ́ẹ̀ tèmi big time. Àlàyé òun náà nìyẹn. Ok. Ẹ o jáde kó farabalẹ̀ kọ́ọ̀dù ẹ̀. Ok. Ọ̀la máa dáńgbà ẹ̀ ló ṣe kè. Wàá ṣeré. Anyhow. Ọmọ yóò ná gbárí tán. Ẹ̀gbọ́n. 2 minutes. Kí ló dé? Ẹ tún bèèrè kí ló dé? Ẹ mọ fèsì ni. Ẹ jẹ́ fún adó owó àjọ. Ẹ̀gbọ́n ẹgbẹ́ pẹ́ dáyọ̀ máa bì. Owó àjọ owó onírówó oníyọ̀ adazọ wọn ibò tí mẹ́ta wá gbó wa ká. ẹsẹ wa tẹ bá tẹ máa ókè ọ̀dà mo understand ibo tíjà bá tẹ fẹ́ ṣẹlẹ̀ báyẹn ó yẹ kó ti yé ìnáwó ẹ̀kẹ́ ọ̀rọ̀ kó ibẹ̀ ṣe bùnmi so ikọ́ lè fi gbé lọ́ọ̀ mi náà ẹ̀dẹ̀ kí mùsùlùmí adẹ́jọ́ sọ̀rọ̀ man to man. òjò ẹ mọ irú tí mo fi kọ́ tẹ́lẹ̀ àdìgún tó léwòye tí mo kó fún yín ẹ fi máa gbé mọ́ra ọ̀gbẹ́ni fìyẹn lẹ o. kí ló dé ẹ̀dẹ̀ tẹ̀kẹ́ yìí. ọjà ọ̀rọ̀ tó ìfà yìí ò lé o ẹ ṣe ọ̀rọ̀ jẹ́ kó san owó kọ́ọ̀tì tèmi kéde ló máa yanjú ọ̀rọ̀ yín ó ṣàrọ̀ kùtùkùtù ẹjọ́ torí Ọlọ́run o. ìwọ fìyẹn lẹ sẹ́mu ni owó ti tiẹ̀ yẹn àbábá ni ti tiẹ̀. sori bóyá gàtó a máa sọ ẹ dilẹ̀ Ọlọ́run ọmọdé tí mo fi kọ́ṣẹ́ ni tí mo fi rówó yìí. ẹ ní sùúrù ẹ tẹ̀kẹ́ yìí sí náà ẹ kò fa orúkọ báyìí náà jẹ́jẹ́ ni. ọ̀gá díẹ̀ fún wa lówó wa jáde. kí báwo lè ṣe báyìí náà báwo lè ṣe ẹ̀gbọ́n èyí lè ní jẹ́ omi náà gbọ́ mi tó kú omi. ẹ wo ẹ fún èmi lówó tèmi ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin lè máa ṣe mí lọ. Don Richard. ọmọ ayé Don Richard. bẹbẹ ló kí sí yẹn. gbà síbẹ̀. wàá ṣe eré ọmọ ẹrù. bẹbẹ stubborn gan bẹbẹ ò dúró lójú kan rárá. kí ló dé tó bu ẹ̀sùn lọ́tún àti lọ́sì kí ló dé ó jalè ní. àgbàdo fúyọ ni àgbàdo alọ́wọ́ náà. ẹ ní sùúrù náà. ẹ ní sùúrù lẹ́sì. brother ẹ jọ ẹ ní sùúrù. ní sùúrù ẹ ní sùúrù ẹ ní sùúrù. oníkẹ́ ní gẹ̀wọ̀n. ẹ̀gbọ́n ẹ̀jẹ̀ ẹ̀dúró owó onírówó oníyọ̀lọ̀ gbé ta owó yìí onígàrí owó yìí onídùndùn lọ gbé bọ́dí yóò tẹ̀ ẹ̀kọ́ èmi àmọ́ owó tèmi 5,000 owó pàdé mi 5,000 kọ́ka kúkú sì fún wa ká máa ṣe kí ni ká máa lọ. ẹni tó jẹ gbèsè lọ́wọ́ máa sanwó yẹn gbà ìwọ̀n tí mi ò bá gbowó mi ò lè fi í sílẹ̀ lọ́wọ́ yóò yóò 5,000. ó jẹ́ 10. ó jẹ́ 10 yes. káníkọ̀rọ̀ mo ti rí ẹni wo àti lọ gún ẹjù ẹjù tí wọ́n lọ́wọ́ ṣẹ́gbọ́n gbogbo ẹ̀sìn tọ́jú ẹ̀ ọmọ àyè àṣẹ ìbàdí yà lọ. dáa máa lọ. ọmọ tó ṣẹlẹ̀ tí bá kò máa padà wá sí ẹlẹ́jọ́ fún mi ṣèbí mi máa ń wo ọmọ kan níbẹ̀ ẹ má wọlé fọkàn balẹ̀ ẹ má wọlé. ló jẹ́ yìí ni. ẹ má wọlé ọ̀rẹ́ mi kò nídàá ti rò ó yẹ
mo mọ bó ṣe bá dé onídàá àti ìrò mo mọ. Táyọ̀ dán àwọn disgrace mo gbà ń bí ọdún ẹlẹ́dàá mo kàn mọ́ mọ́ra ni ṣé mo kò dẹ́ ń ṣẹ̀bi wọn ṣé mo ìgbà tí mo wà lójú ẹ̀jẹ̀ ni ẹ tí ó tẹ̀ sí ọkàn ṣé wọn kọ bẹ́ẹ̀ tí ó sí ọkàn rárá àgbàbẹ̀sẹ̀ ń lo 2+2 ó kàn lọ di 32 ni ó ṣe ń gbà tí mo rí pọ̀ pọ̀ ètò ẹ̀ kí n dá padà fún bóyá jẹ́ ó mọ̀ bẹ́ẹ̀ kan strike bẹ́ẹ̀ ṣe ya nìyẹn ó mọ̀. iye mi ṣe yẹ tíra àti ṣe ìfẹ́ máa lọ ṣùgbọ́n tí kẹfà kí n gbà síbẹ̀ ẹrù. ẹ jẹ́ kí n máa bá ẹ kakọ̀ ká sọ̀rọ̀ díẹ̀ along the line kíkẹ́ náà kókó mọ̀ ẹ kó yí ẹ. ọ̀rọ̀ díẹ̀ ni ó ti ṣóore fún mi o wọ́n bá orí tó ṣe ń sìn ó ká disgrace kó wá jù mí lẹ́ka kan tó ń bá ẹ sọ̀rọ̀ díẹ̀ wá ṣe ọmọ ayé. Táyọ̀ dòrò iṣẹ́ Táyọ̀ ló pa mí jò bàbá ẹ̀ mú sẹ́. Fọ́jú mi náà mi pé ẹ tó wà ní píjọ yìí ó dàbí ẹni tí mo mọ̀. Táyọ̀ ló pa mí jò ẹ wà gbé bí wọ́n pa ẹ̀ mú sẹ́. Owó mi Táyọ̀ ti sanwó ẹ̀mí ẹ̀ fún mi mo ṣe wá ẹ̀. Ọmọ ilẹ̀ kan náà ló gbé ẹni kọ́ ìdí lórúkọ ẹ̀. Owó àpọ́sítì báyìí owó sùpà. Wọ́n sanwó ẹ̀mí mi wá pa ẹ̀. Ìkejì mi ni. Kéde mi nìyẹn. Kéde mi nìyẹn. Àjọ bàbá mi jọ ayọ̀ ọ̀hún. Ó ń ṣe tí mo lè pa ọ́. Ṣùgbọ́n mo ti gbowó ẹ̀mí ẹ̀. Má gbọ́ mi, má gbọ́. Bí mo ṣe wá ìmọ̀ ní nǹkan inú yàrá ẹ̀ gbá ọ́. Má ti ju báyìí ó ti kú nìyẹn o. Tó ti yẹ ẹ̀ka lẹ́tọ̀ ìfọwọ́ ti bá rẹ̀ sẹ́. Má gbọ́ mi kò lu ọpọlọ ẹ̀. Lu ọpọlọ ẹ̀ bí wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀ fún mi. Wà ló làkàyè kó lu initiative ẹ̀ dáadáa. Tó ti yí ẹ̀ káyọ̀ lu initiative ẹ̀ ọ̀sẹ̀. Ẹni stage tó wà ní fẹ́ jẹ́ kí n gbọ́ kí n máa já ẹsẹ̀ so many things. Mo ti gbowó ẹ̀mí ẹ̀ òbí rẹ̀ ṣe wáyé ló ti pa ẹ̀. Tó ti yí ẹ̀ kí a máa gbọ́ mi. Káyọ̀ ti gbowó ẹ̀mí ẹ̀ òṣèṣe ọpọlọ ẹ̀ òṣèṣe ọpọlọ ẹ̀ olùbálẹ̀ fún ìṣe ọpọlọ ẹ̀ jáyọ̀ olùbálẹ̀ yẹ. Ó sọ fún mi wá náà ní ọ̀dọ̀ àwọn ìwọ̀n ti pa ẹ́ sókè èmi ò gbọ́ ìwọ̀n kúra mo sáré kúkẹ́ wá. Adé mi kú mi ìyàwó nígbà tí.